أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìtẹ̀síwájú ṣe ìjókòó ẹlẹ́kẹta nínú tírà shahru Ramadan adabun wa ahkam ti al-Shaykh Imam Ibn Ali al-Athari hafidhahu Allahu ta'ala. Bí tí nǹkan tí a máa gbéyẹ̀wò lónìí òun náà ni tí afáàpẹ́ àkọlé rẹ̀ ní fadailus siyam. Fadailus siyam, àwọn ọlá léyìí tó ń bẹ fún as-siyam. afáàní lis-saimi fadailu azima, lis-siyami fadailu azima, wọ́n ló ń bẹ fún àwẹ̀ àwọn ọlá eléyìí tí ó tóbi. jaa dhikruha في كتاب الله تعالى وفي سنة نبيه صلى الله عليه وعلى آله وسلم. ونكو أولاي الله سبحانه وتعالى ومن شاء القرآن، فكان نبي صلى الله عليه وسلم هنا من شاء وصار نقوى لنو سنة صلى الله عليه وعلى آله وسلم. wọ́n ní pé aláwọ̀kọ́ famin fadailihi nínú àwọn alátúnbẹ fún siyam alákọ̀ọ́kọ́ wọ́n ní pé anna Allaha ta'ala qaranahu ma'al a'mali s-salihah. wọ́n ní pé Allahu jalla wa ala nígbà tó ń dárúkọ tó ń sọ fún wa nípa àwọn iṣẹ́ olóore, àwọn iṣẹ́ tó dá, ó mẹ́ńṣàn àwẹ̀ náà nínú wa, allati wa'ada fa'ilaha bil maghfirati wal ajri al-'azim. àwọn iṣẹ́ olóore tó pé ó ṣe àdéhùn fún àwọn tó bá ń ṣe wọ́n wípé òun ó ṣe àforíjì fún wọn, òun ó dẹ̀ tún san wọ́n ní ẹ̀san eléyìí tí ó tóbi. Allah subhanahu wa ta'ala nígbà tó mẹ́ṣẹ́ àwọn iṣẹ́ tó lóore, àwọn iṣẹ́ tó dá eléyìí tí pé Allah subhanahu wa ta'ala ó ṣe àdéhùn fún àwọn tó bá ń ṣe wọ́n pé òun ó ṣe àforíjì fún wọn, àforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wọn, òun ó dẹ̀ tún san wọ́n ní ẹ̀san eléyìí tí ó tóbi. ó mẹ́ṣẹ́ àwẹ̀, ó mẹ́ṣẹ́ siyam nínú àwọn nǹkan yìí náà wọ́n ṣe olóore yìí. qala Allahu ta'ala, Allahu ta'ala rẹ̀ gásọ pé innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati wal qanitina wal qanitati was sadiqina was sadiqati was sabirina was sabirati wal khashi'ina wal khashi'at wal mutasaddiqina wal mutasaddiqati was sa'imina was sa'imat والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله سبحانه وتعالى ó sọ pé dájúdájú àwọn mùsùlùmí lọ́kùnrin, àwọn mùsùlùmí lóbìnrin, bákan náà àwọn mùmínì, àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin, àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin, والقانتين والقانتات، bákan náà tí wọ́n máa ń dúró ṣinṣin láti máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ́kùnrin àti lóbìnrin, bákan náà àwọn olódodo lọ́kùnrin àti lóbìnrin.
so ó wá ń kà wọ́n lọ ó fi wá dárúkọ was-sa'imina was-sa'imat àtàwọn tó máa ń gbààwẹ̀ lọ́kùnrin àtàwọn tó máa ń gbààwẹ̀ lóbìnrin. Bákan náà ni wal-hafidhina furujahum wal-hafidhat àtàwọn tó máa ń ṣọ́ abẹ́ wọn kúrò níbi haram lọ́kùnrin pé kí wọ́n kí ń kí abẹ́ wọn bọ ibi tí Allahu subhanahu wa ta'ala tó bá ṣe léwọ̀ fún wọn láti kí bọ̀. So ní lọ́kùnrin àti lóbìnrin àwọn ẹni yìí àwọn tó máa ń ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin bákan náà tó máa ń rántí Allahu subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀. Allahu ni a'adda Allahu lahum maghfiratan wa ajran 'azima. Ní Allahu ó ti pèsè fún wọn, ó ti pèsè kalẹ̀ fún wọn àforíjì àti ẹ̀san eléyìí tó tóbi. Maghfirah àforíjì kan àti ẹ̀san eléyìí tí ó tóbi. So nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tó mention níbi ọ̀nà ni was-sa'imina was-sa'imat. Eléyìí ọlá alákọ̀ọ́kọ́ eléyìí tó ń bẹ fún as-siyam iná ni eléyìí ọ̀nà ni pé Allah subhanahu wa ta'ala ó kà fún àwọn iṣẹ́ tí pé ẹni tó bá ń ṣe wọ́n òun foríjì wọn òun dẹ̀ tún san wọ́n ní ẹ̀san eléyìí tí ó tóbi. Kí Allah subhanahu wa ta'ala kó ṣàwánà nínú àwọn tí wọ́n á jẹ́ aláwẹ̀ tí wọ́n máa gbàwẹ̀ láti fi jọ́sìn fún Allahu jalla wa azz. Lẹ́yìn náà fáwa ní wa min fadailihi nínú àwọn ọlá tó ń bẹ fún siyam annahu warada fi iddati atharin 'ani as-sahabati radiyallahu anhum anna al-murada bi qawlihi ta'ala as-sa'ihun as-sa'imun. Ó wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà àbí ká sọ pé ó wá látọ̀dọ̀ àwọn apá kan nínú àwọn as-sàhábà ridwanullahi alayhim wípé tí Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú kẹ́límà as-sa'ihuna nínú àyà yìí àyà suratu Tawbah àyà 112. So ní pé as-sa'ihuna tó wà ń bí kìí ṣe àwọn tó máa ń ṣe ìrìn àjò tó máa ń ṣe rihla tó máa ń lọ sí Tọ́ọ̀f wọ́n lọ gbafẹ́ tí wọ́n lọ ṣe fàájì wọ́n kúrò ń lò wọ́n lọ sí ìlú míì láti lọ wo àwọn oríṣiríṣi nǹkan. So eléyìí táwa mọ̀ sí síyáhà lásìkò yìí náà ilé tí wọ́n pín yàn lọ síyáhà so yóò kúrò nílé rẹ̀ yóò lọ síbì kan tí pé wọ́n lọ nàjú ń bẹ̀ wọ́n lọ rí àwọn nǹkan mèremère àwọn nǹkan oríṣiríṣi. So ó wá látọ̀dọ̀ àwọn sàhábà pé as-sa'ihuna nínú àyà yìí as-sa'imuna yìí náà ni ó gbà lérò. Wọ́n ní isharatan ila qawlihi ta'ala lẹ́ni tó ń tọ́ka tí ó ń kó sínú ìtọ́ka sí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. So afani Allah subhanahu wa ta'ala ni التائبون العابدون wọ́n ní at-ta'ibuna àwọn tí wọ́n máa ṣe tauba wọ́n máa túbá lọ́pọ̀lọpọ̀ wọ́n tó wá jẹ́ al-'abiduna ọ̀tọ́ máa ń jọ́sìn fún Allahu subhanahu wa ta'ala. at-ta'ibuna àwọn tó máa ń túbá lọ sọ́dọ̀ Allahu bákan náà al-'abiduna àwọn tó máa ń jọ́sìn fún Allahu subhanahu wa ta'ala. al-hamiduna àwọn tó máa ń dúpẹ́ wọ́n máa ń fi ọpẹ́ fún Allahu jalla wa ala. as-sa'ihuna bẹ́ẹ̀ náà ni àwọn tó pé wọ́n máa ṣe síyáhà yẹn pé wọ́n máa gbàwẹ̀. ar-raki'una àwọn tó máa ń ṣe rukú' as-sajiduna àwọn tó máa ń ṣe sujud. al-amiruna bil ma'ruf àwọn tó máa ń pàṣẹ dáadáa. wan-nahuna 'anil munkar àtàwọn tó pé wọ́n máa ń kọ̀ ìbàjẹ́. wal-hafidhuna li hududillah àtàwọn tó pé àwọn máa ń ṣọ́ ààlà Allah subhanahu wa ta'ala. So Allah subhanahu wa ta'ala ó mẹ́ńṣẹ́ àwọn nǹkan yìí láti fi sọ fún wa pé iṣẹ́ olóore iná ni eléyìí nǹkan tó dáa tí èèyàn lè máa ṣe iná ni àwọn nǹkan yìí. Allahu wa ni wa bashiril mu'minin wá fún àwọn mùmíní fún wọn ní ròdùnú. ilé tó ń tọ́ka sí pé àwọn tá a kà síwájú yìí àwọn tó wọ́n nígbàgbọ́ yìí náà nìyẹn àwọn olùgbàgbọ́ tó wọ́n nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala iná ni Allahu jalla wa ala ló kà síwájú yìí. wá ní wa bashiril mu'minin wá fún àwọn mùmíní wá fún wọn ní ìró ìdùnnú fún àwọn mùmíní
fún wọn ní ìró ìdùnnú. àwọn olùmọ̀ ní idha hudhifa al-ma'mul dalla 'ala al-'umum. so nísìnyí báyìí Allahu subhanahu wa ta'ala kò sọ fún wa pé ìró ìdùnnú nípa kíni. Allahu sọ fún wa ó kàn ní fún wọn ní ìró ìdùnnú. so kò sọ ìró ìdùnnú nípa kíni pẹ̀lú tí í ṣe al-ma'mul. so wọ́n dà ní tí wọ́n bá ti pa al-ma'mul rẹ báyẹn wọ́n ti pa nǹkan yìí rẹ wọ́n kàn ní fún wọn ní ìró ìdùnnú. fún wọn ní ìró ìdùnnú kò sọ pé fún wọn ní ìró ìdùnnú pé a pèsè fún wọn. fún wọn ní ìró ìdùnnú pé wọ́n wà al-janna. fún wọn ní ìró ìdùnnú pé ilé ayé wọn dá. fún wọn ní ìró ìdùnnú wípé tí wọ́n bá ń kú wọ́n á kú ìrọ̀rùn. so Allah subhanahu wa ta'ala kò ṣe kíni kò sọ bẹ́ẹ̀ ó kàn ní fún wọn ní ìró ìdùnnú. wọ́n tún wọ́n sí pé kíni dalla 'ala al-'umum. ìró ìdùnnú yẹn ó ṣe kíni ó kárí gbogbo nǹkan pátápátá gbogbo dáadáa eléyìí tí wọ́n máa ń fún yàn ní ìró ìdùnnú pẹ̀lú rẹ̀. so iná ni nǹkan yìí iná ni ó kárí. iná ni nǹkan yìí iná ni ó kárí. so Allah subhanahu wa ta'ala ó ka àwọn mùmíní nínú áyà yìí. so pẹ̀lú pé áyà tó ṣíwájú rẹ̀ ó sọ pé dájúdájú Allah subhanahu wa ta'ala ishtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannah. dájúdájú Allah subhanahu wa ta'ala ó ṣe kíni ó ti rà lọ́wọ́ àwọn mùmíní. ó rà lọ́wọ́ àwọn mùmíní ẹ̀mí wọn pẹ̀lú pé kíni pẹ̀lú pé ó ti fi aljanna pààrọ̀ fún wọn. ó ra ẹ̀mí wọn ó ra dúkìá wọn lọ́wọ́ wọn ó gba ẹ̀mí wọn ó gba dúkìá wọn lọ́wọ́ wọn pé ẹ̀mí yìí ẹ máa fi jà sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ máa fi dáàbò bo ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. bákan náà dúkìá yín náà máa fi dáàbò bo ẹ̀sìn Allah subhanahu wa ta'ala bi anna lahumul janna. so lórí májàmú kékin ẹ bá ṣe nǹkan yìí bó ṣe tó àti bó ṣe yẹ ẹ wọ aljanna. so Allah subhanahu wa ta'ala wá ń fún wa ní rúkọ àwọn wọ́n mùmíní yà gan. àwọn wọ́n mùmíní tí ó ń sọ níbi àwọn sì ni mùmíní àti pé wọ́n a máa ṣe kí ni wọ́n a máa ṣe jihad sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. so wá sọ fún wa pé at-ta'ibuna al-'abiduna al-hamiduna as-sa'ihun. so àwọn tó pé wọ́n a máa ṣe kí ni wọ́n a máa túbá wọ́n a máa jọ́sìn fún Allah wọ́n a máa dúpẹ́ fún wọ́n a máa fẹ́yìn fún Allah subhanahu wa ta'ala. bákan náà wọ́n a máa ṣe siyaha wọ́n a máa ṣe as-sawm wọ́n a máa gbàwẹ̀ lọ́sọ́dọ̀ Allahu wọ́n a máa gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala. so afawani fa'an ibn Abbas radiyallahu anhuma annahu qala látọ̀dọ̀ ibn Abbas yọ́nà Allahu kuma bá wípé ó sọ wípé kullu ma dhakara Allahu fil Qur'an as-siyahata hum as-sahimun. gbogbo bí tàbá tí ń rínú al-Qur'an wípé Allah subhanahu wa ta'ala ó mention as-siyaha. gbogbo bí tàbá tí ń rínú al-Qur'an wípé Allah subhanahu wa ta'ala ó mention as-siyaha sọ wọ́n ni pé hum as-saimun àwọn ni aláwẹ̀. àwọn aláwẹ̀ iná ni Allah subhanahu wa ta'ala ló gbà lérò. وعن عائشة رضي الله عنها فلا ترى يا عائشة يرى الله كما بان أنها قالت بكم وصيبين سياحة هذه الأمة الصيام. سياحة الأمة بكم الأمة يفاش تورسم وفاش تورست so àwẹ̀ iná ni ẹ̀fí máa ń ṣe kíni ẹ̀fí máa ń ṣe síyáhà. so àwẹ̀ iná ni Allah subhanahu wa ta'ala ló gbà lérò pẹ̀lú السياحة nínú آية yìí. وعن عثمان بن مظعون رضي الله عنه لا تودع عثمان بن مظعون يقول الله كما بأنه قال وصيبه كانوا يعدون السياحة قيام الليل وصيام النهار. ونعم صحابة وما كاكون السياحة انتهى من kàkún àsíyáhà táwọn máa ń pè ní àsíyáhà lọ́dọ̀ tí wọn òun ní kíni qiyamul layl kí ẹ máa dìde lálẹ́ láti máa ṣe ìjọsìn wa siyaman nahar bákan náà kí ẹ máa gbààwẹ̀ ní ọ̀sán kí ẹ máa gbààwẹ̀ lọ́sàn. wa an Qatadata annahu qala látọ̀dọ̀ Qatada ibn Di'amah as-Sadusi rahimahullah wọ́n ní ó sọ pé as-sa'ihun
ìtumọ̀ as-sa'ihun nínú aya Allah subhanahu wa ta'ala nínú suratu Tawbah aya 112 yìí wọ́n ní pé àwọn ni qawmun akhadhu min abdanihim sawman lillah azza wa jal. wọ́n láwọn èèyàn kan tẹ́ pé wọ́n mú nínú ara wọn wọ́n ń lo ara wọn láti máa gbààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala. wọ́n ń lo ara wọn láwọn àsìkò kan láti máa gbààwẹ̀ fún Allah azza wa jal. وعن الحسن البصري أنه قال لا ترى الحسن ابن أبي الحسن البصري رحمه الله ونكون صحيح السائحون يتما السائحون وني الذين صاموا عن الحلال أعطيك وديان وقع ومن ورو وكعب ورو كرون بكني كرون بحلال وموارا كرون بحلال وشي حبس أراما وشي إمساك أراما ودارا ودرو láti ṣe kí láti kó síbi tó jẹ́ halal wa amsaku anil haram tó wá kára rókùrùn bí haram náà wọ́n kára rókùrùn bí halal wọ́n kára rókùrùn bí haram náà wọ́n ni wa hahuna wallahi aqwamun wọ́n ni ó ń bẹ níbí o mo fi Allahu bọ̀rọ̀ pé ó ń bẹ lọ́dọ̀ tí wọ́n ń bí lágbègbè wáyé àwọn ìjọ kan tẹ́ pé ra'aynahum yasumun رأيناهم يصومون عن الحلال هذا ما تيجي وما جباوه كلهم بحلال يعني بي وما جباوه نما ونجن كحلال ونشي كحرام ببلا ولا ونجن كحلال ونجن كتوجه حلال ونشي كتوجه حلال فما لا تشي وما شكل وما كرارون به لا سكوا ولا يمسكون عن الحرام سبحان وكم مرارو كلهم بحرام وكم مرارو كلهم بحرام àwọn máa ń gbààwẹ̀ kúrò bí halal lásán wọ́n pa halal tì wọ́n ní jẹun eléyìí tó dáa wọ́n ní mu omi wọ́n ní súnmọ́ ara lé wọn wọ́n máa ṣe eléyìí lásìkò àwẹ̀ ṣùgbọ́n láwọn àsìkò míì la yumsikuna anil haram wọn kì í ṣe kí ni wọn kì í kúlà wọn kì í tijú láti rọ́lu haram wọ́n ní wallahu sakhitun alayhim Allahu yóò bínú sí wọn. بل أبي الله سبحانه وتعالى وقرا بنو سوا كان الله يبنو سوا وعن سفيان بن عيينة رضي الله عنه أنه قال لا ترى سفيان بن عيينة ين الله كما به بيوصيك إنما سمي الصائم السائحة لأنه تارك للذات الدنيا كلها وإن تودت ما في الصائم ما في صلاة وني السائح أن تنشي توريزم وهنا نقول تارك لأنه تارك للذات الدنيا كلها يقول أني أقوى بوادولي يقاتي aláwọ̀ ní gbogbo ohun tó jádùn lé ayé náà ni ó pàtí min al-mat'ami inú nǹkan jíjẹ wal-mashrabi àti nǹkan mímu wal-mankahi àti sísúnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ wa huwa tarikun lid-dunya bi manzilati as-sa'ih so rẹ̀ ní ó fi ilé ayé kalẹ̀ ó dà gẹ́gẹ́ bí kíni ó wà nípò ẹ̀ dé pé òun náà fi ilé rẹ̀ lẹ̀ wípé mò ń kúrò nílé mò ń lọ sí ìlú lágbájá mò ń lọ sáyè lágbájá láti lọ wo kí làwọn kan tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bá wọn ṣe máa ń ṣe tourism wọ́n ní wa kadhalika qalu fi qawlihi ta'ala afá níbẹ̀ náà ni àwọn olùmọ́sọ níbi ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní sa'ihatin tòtòrò yà àwọn ìyàwó nabi sallallahu alayhi wa ala alihi wa sallam pẹ̀lú sa'ihatin ay sa'imatin pé wọ́n jẹ́ aláwẹ̀ wọ́n jẹ́ aláwẹ̀. قاله ابن عباس والجمهور ونقول ابن عباس لو صاري تياوا الجمهور وقلناه علماء وممن ذهب من المفسرين إلى هذا المعنى الإمام ابن جرير الطبري هنا أطول سبيتمين هنا المفسرون وصيب السائحون نبي الصائمون لقبالره
nínú àwọn al-mufassirun òun ni al-imam ibn Jarir at-Tabari rahimahullah wọ́n ní bal lam yadhkur ghayrahu fi tafsirihi kódà afáyọ̀ tí a mention ìtumọ̀ mi fún kalima as-sa'ihuna nínú tafsir wọn tó ju as-sa'imuna lọ. وقال الحافظ ابن كثير في تفسيره رحمه الله الحافظ عماد الدين ابن كثير رحمه الله تعالى إنه تفسير القرآن العظيم ومن أفضل الأعمال الصيام إنه أشد في اللورجون الصيام وهو ترك الملاذ من الطعام والشراب والجماع هنا كي يجبج سيله أو كتوتو أو كادو nínú oúnjẹ àtomi àti nǹkan mímu àti sísúnmọ́ ẹlẹ́tọ̀ èèyàn wa huwa al-muradu bis-siyahati hahuna ọlọ́run ni wọ́n sì gbà lérò pẹ̀lú as-siyaha níbí nínú àyà yìí wọ́n ní wa lihadha wọ́n ní torí ilé qal ni Allah subhanahu wa ta'ala sọ pé as-sa'ihuna ay as-sa'imuna كما وصف أزواج النبي صلى الله عليه وسلم بذلك في قوله تعالى سائحات أي صائمات كجبي الله سبحانه وتعالى بشير يا نبي صلى الله عليه وسلم بلون كاي ورون وبلو السياحة سائحات ناني ويبي صائمات وجه علاوة هنا أفاني ثم قال رحمه الله هنا الإمام ابن كثير وصيبين وليس المراد من السياحة ما قد يفهمه بعض من يتعبد بمجرد السياحة في الأرض كيشة ما السياحة نبي وننتي أفاكنا وتكوي ìtàn bá fi ń ṣèjọsìn ní káwọn ṣá máa lọ lórílẹ̀ kán máa ṣe tourism káàkiri kán máa travel káàkiri lórílẹ̀ so in tí wọ́n gbọ́ inú àyà yìí nípa pé káṣá máa travel ní síyáhà yẹn wọ́n ní kí ìṣètùmọ̀ rẹ̀ náà nìyẹn wat-tafarrudi fi shawahiq al-jibali wal-kuhufi wal-barari àti lọ dáwà ní àwọn orí òkè láwọn nóhò lórí àpáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní fa inna hadha laysa bi mashru' léyìí kìí ṣe tí wọ́n ṣe lórí fún wa láti máa ṣe o àkínfẹ́lẹ́ àkínfẹ́ ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala o a sọ pé mo fẹ́ pa àwọn èèyàn tì àkàn lọ dáwà sáyè kan sórí àpáta lórí òkè sínú ihò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n léyìí wọn kìí ṣe tí wọ́n ṣe lófin fún wa yìí náà ilé illa fi ayyamil fitan was-salazil fi ddin àfi tó bá jẹ́ pé àsìkò fitna àsìkò tí àdánwò ń ṣẹlẹ̀ nílùú bákan náà tí ogun nǹkan ń dàpọ̀ nínú ẹ̀sìn ogun nǹkan tí ó gbé o lọ déédé tó tó bá yẹ àsìkò yẹn lèyàn fẹ́ ṣe léyìí lèyàn fẹ́ sọ pé mi ò ní dúró láàrin ìlú mọ́ mi ò ní dúró pẹ̀lú àwọn èèyàn mọ́ jẹ́ ń gbé ẹ̀sìn mi sá kí fìtínà bá kọ kí má wọnú fìtínà so eléyìí nǹkan tí ó da iná ní irú àsìkò yìí nǹkan tó da ní irú àsìkò yìí iná ní eléyìí tọ́lẹ́ náà fẹ́ wa ní wa min fadailihi ẹlẹ́kẹta nínú àwọn ọlá eléyìí tí as-siyamu tó ní wọ́n ní pé anna Allaha tabaraka wa ta'ala adafahu ila nafsihi al-karima wọ́n ní pé Allah subhanahu wa ta'ala ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ pé òun lòun nìkan yìí Allahu jalla wa ala ó fi àwẹ̀ ó fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀ wọ́n ní fa fi as-sahihayni min hadithi أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال وإنه صحيحان صحيح البخاري ومسلم إنه حديث أبو هريرة رضي الله عنه وقال ترى النبي صلى الله عليه وسلم قال الله تعالى رجع كل عمل ابن آدم له إلا الصيام wọ́n ní gbogbo Allah subhanahu wa ta'ala ní gbogbo iṣẹ́ ọmọ ádámà iná ní iṣẹ́ tí gbogbo iṣẹ́ ọmọ ádámà ní ó jẹ́ tí so tí ọmọ ádám tó bá ṣe nǹkan yìí òun ló ṣe òun ló ní illa siyam àyàfi àwẹ̀ huwa li èmi mo ní àwẹ̀ yẹn wa ana ajzi bi èmi náà máa sì san lẹ́san lórí rẹ̀
wọ́n ní fawalladhi nafsu muhammadin biyadihi mo fi ẹni tí ẹ̀mí muhammad sallallahu alayhi wa sallam anábì náà fi ẹni tí ẹ̀mí òun bẹ̀lẹ̀ ọ̀rọ̀ ń fi búra wọ́n ní la khulfatu fami s-sa'imi atyabu 'inda Allahi min rihil misk. Òórùn eléyìí tí ń jáde àwọn nǹkan tó wà lẹ́nu aláwẹ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀ táwọn yóò máa gbóòórùn pé èèyàn ní nífẹ̀ẹ́ sí. So wọ́n ní nǹkan yìí ó ṣe kí ni atyabu 'inda Allahi min rihil misk, ó dùn lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala, ó dá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ju òórùn al-misk lọ. So al-misk dání perfume kan tẹ́ pé ló fi ń lóòórùn jù ní ayé Ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam. wọ́n ní wà fi lafdhin nínú gbólóhùn mi tí hadithu yìí ni wọ́n ní pé kullu 'amali ibni adama yudha'afu, gbogbo iṣẹ́ ọmọ adama, gbogbo iṣẹ́ ọmọ Ànábì adam òun ni wọ́n máa ṣe kíni wọ́n máa bá sọ́ di ìlọ́po tó bá iṣẹ́ ọ̀yọ̀ kan wọ́n lè sọ di ìlọ́po méjì, ìlọ́po mẹ́ta, mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhassanatu bi 'ashri amthaliha, iṣẹ́ ládọ̀ ọ̀yọ̀ kan ní wọ́n bá multiply ẹ̀ tí ó fi di ìlọ́po mẹ́wàá ila 700 da'fin títí di times 70 àbí 700 tí di bí times 700. wọ́n ní qala Allahu azza wa jalla, Allahu wa sọ pé illa as-sawm, àyàfi àwẹ̀ o. ẹni pé gbogbo àwọn iṣẹ́ yòókù tá ti mọ bóò ní ẹ̀san wọn ṣe rí, so àwẹ̀ wọnú wọn. gbogbo iṣẹ́ yòókù àti mọ bóò lẹ̀san tí wọn bóò ní ó ṣe máa wà in multiple form, bí Allah subhanahu wa ta'ala bí ó ṣe máa multiply fún wa tó fi máa san wọ́n lẹ́san rẹ̀. so dáadáa ọyọ kan times 10 títí di 700 iná ni. so illa as-sawm, àyàfi àwẹ̀ nìkan, fa innahu li, èmi ni mo làwẹ̀ ń tèmi. Allahu ní òun lòun ní àwẹ̀, wa ana ajzi bihi, èmi máa sì san mùsùlùmí mùmíní, èmi máa san lẹ́san rẹ̀, èmi máa san ní ẹ̀san àwẹ̀ rẹ̀. yada'u shahwatahu wa ta'amahu min ajli, wọ́n ní mùsùlùmí ni yóò fi ṣáhwà rẹ̀ so láti bí abùkátà rẹ̀ pẹ̀lú ara lè rẹ̀ yóò pàtì, kò ní ṣe kí ni kò ní súnmọ́ ara lè rẹ̀. bákan náà wa ta'amahu, ní tí ó jẹ́ náà tó yẹ kó jẹ yóò pàtì nítorí èmi, nítorí Allah subhanahu wa ta'ala. wọ́n ní lis-sa'imi farhatan, ó ń bẹ fún aláwẹ̀ ìdùnnú méjì, farhatun 'inda fitrihi wa farhatun 'inda liqa'i rabbih, ìdùnnú kan nígbà tó bá ń túnu, bákan náà ìdùnnú kejì nígbà tí ó bá pàdé Allah subhanahu wa ta'ala. yóò padà wá pé nínú àwọn fadailu as-siyam òun náà ni pé khalufu fami as-sa'im atyabu 'inda Allahi min rihil misk, àti pé lis-sa'imi farhatan, so òun náà ń bọ̀ tí ó jẹ́ fadila mustaqilla ìyẹn méjèèjì. afáàní faja'ala subhanahu as-sawma lahu, Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ ní tẹ́ pé òun nìkan iná ni, òun lòun ní, òun lòun ma bó ṣe tó, òun lòun ìsan mùsùlùmí lẹ́san rẹ̀. wọ́n ní wal ma'na, ìtumọ̀ ilé pé àwẹ̀ tí Allah subhanahu wa ta'ala nìyí òun ni pé anna as-siyama ikhtassahu Allah subhanahu wa ta'ala min bayna sa'iri al-a'mal, wọ́n ní pé Allah subhanahu wa ta'ala ó dáwẹ̀ ó dá ṣàlẹ́ṣà láàrin gbogbo àwọn aṣẹ́ tó kù, li anna al-insana la ya'lamu, torí pé èèyàn ò ní mà hal huwa sa'imun am muftir, ṣé òun gbààwẹ̀ ni àbí ààwẹ̀ òun ti já. idh niyyatuhu batina, torí pé àníyàn rẹ̀ nǹkan tó pamọ́ iná ni, nǹkan tó pamọ́ iná ni. so li anna al-insana la yu'lam, torí pé ọmọ ènìyàn ní wọn ò ní mọ̀, àwọn èèyàn ò ní mọ̀. ẹni tí bá ń gbààwẹ̀ ní àwọn èèyàn ò ní mọ̀ tí ó ń gbààwẹ̀ ní àbí kò gbààwẹ̀. so ẹni tó bá ń gbààwẹ̀ ní tí ò sọ jáde á rí pé irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ àwọn èèyàn ò ní mọ̀ tí ó ń gbààwẹ̀ ní ṣé kò gbààwẹ̀ ní, ìgbà tí wọ́n bá tó béèrè àbí tí wọ́n bá tó rí wípé wọ́n rí àmọ̀dájú pé ẹni yìí ó ń gbààwẹ̀ ní.
níyà rẹ̀ àníyàn rẹ̀ tó fi ń gbààwẹ̀ ohun tó pamọ́ ní kìí ṣe téèyàn lè rí. wọ́n ní falidhalika kana a'zama ikhlasa. torí àlọ́ jẹ́ pé nǹkan yìí ló fi ń tóbi jù ní ikhlas, ṣíṣe àfọ̀mọ́ iṣẹ́ fún Allah subhanahu wa ta'ala. wọ́n ní fakhtassahu Allah subhanahu wa ta'ala min bayni sa'iril a'mal. Allah wa sálẹ́sà láàrin gbogbo àwọn iṣẹ́ tó kù ta'ziman li qadrihi, láti ṣe kíni, láti gbéga, láti fi hàn pé nǹkan yìí nǹkan tó yẹ pé ó ní ṣáànù yàn ni, ó ní ọlá, ó ní iyì, ó ní ipò ilé tó ga ni láàrin gbogbo àwọn iṣẹ́ olóore eléyìí tí ó kù. So ibi ni a dúró sí bi'idhnillahi azza wa jal. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.